láwẹ̀ ẹ bá ń kọ́ máa láwẹ̀ ẹ bá ń kọ́ máa láwẹ̀ ẹ bá ń kọ́ máa láwẹ̀ ọmọ sọ̀pọ̀ láyàndó ẹ bá ń kọ́ máa láwẹ̀. Káyọ̀dé aláwẹ̀ èké Sake Money Jagaban owó ọkọ̀ Ìyábọ̀ ewu ló bí yọ ewu ló bí yọ ògìyàn lówó ọ̀dàgbà ewu ló bí yọ ewu ló bí yọ ewu ló bí yọ ògìyàn lówó ọ̀dàgbà ewu ló bí yọ. ọmọ wọn lẹ́jìgbò ó yá gbìrì àyíta gbìrì àyíta kì í gbọ́pọ̀ Olódùmarè gbìrì àyíta. a ò ní gbọ́pọ̀ Káyọ̀dé o gbìrì àyíta. a ò ní gbọ́pọ̀ ọkọ̀ Ìyábọ̀ gbìrì àyíta. mo pé gbìrì àyíta kì í gbọ́pọ̀ Olódùmarè gbìrì àyíta. Sake Money Jagaban a ò ní gbọ́pọ̀ Olódùmarè gbìrì àyíta. Ejide eji fẹ́ gbọ́dọ̀ aládùúkẹ́ gbọ́ọ̀rùn bọ̀ràn gbogbo ayé ni yóò sì rí lẹ́ni moríba fọlọ́wọ́n ọba àjọkẹ́ ayé ọba Sàkẹ́ ọ̀run ọba lánàá ọba lónìí ọba lọ́jọ́ gbogbo àdùkẹ́ torí ìta ló ti ń pèrè Ẹlẹ́dùmarè tantan torí Káyọ̀dé ọmọ láwẹ̀ èké Sake Money Jagaban tí sọjọ́ bìlò ni mo wá wọrí fún. mo pé ìdíjí mo wà nínú ilé bàbá mi àwọn olólùfẹ́ rẹ ló pè mí sórí aago látàbújá àtìlú Èkó wọn ládùúkẹ́ gbéra nílẹ̀ òdì ìdè wá bá wa kí ẹni yìí ẹni ẹ̀yẹ olóríire alálùbáríkè yẹn tí sọjọ́ bìlò ni mo wá wọrí fún. Káyọ̀dé ọba láwẹ̀ dákun mọ̀mọ́ bínú pé mo bá olóye mo pe ọlọ́kọ ọkọ láńpọ̀ baládé bẹ́bí iná ń pẹ́ lóye nínú bàbá tó bí ọlọ́mọ kárẹ̀ láyé apámẹ́kọ̀rí arẹwà lọ́kùnrin ọmọkùnrin wáyà gbàrà bí ẹni wá ẹkùnrin lẹ́ẹ̀ni mo ń pè rí lọ́wọ́. Káyọ̀dé Sake Money Jagaban ọdọọdún láàrin ọrọ́gbó ọdọọdún làwọn ọmọbì lórí àtẹ ó ti sọdún èyí náà wá ṣẹ̀tẹ̀ mí sí àwọn olólùfẹ́ rẹ̀ wọ́n ní máa ń kọ́ lórí rẹ̀ àfọwọ́ bí ẹni fọyín gan ẹlẹ́yinjú àánú ni mò ń kó bẹ̀rẹ̀ fún afẹ́ ènìyàn gòkè láì wọlé abiyamọ ń làbọ̀ já gbòrògbòrò abiyamọ lọ́jọ́ ogunlé mẹ́bí Káyọ̀dé ọmọ aláwẹ̀ ni mò ń pè rí lọ́wọ́ ọmọ sọ̀pọ̀ láyàn tó gbéra nílẹ̀ òdì ìdí ọmọ kí ó ṣe bí ọmọ kí ó hùwà bọ́bẹ̀ ènìyàn ti hùwà owó ọkọ̀ Ìyábọ̀ Ẹlẹ́dùmarè ọwọ́ níjọ́ òkú máa lójú ọmọ oníkùmọ̀ lọ́wọ́ ayé oníkùmọ̀ lórí. Káyọ̀dé aláwẹ̀ kò sí bọ́ bá ti pẹ́ nílé ayé tójú rò níríbi rẹ̀ lọ́jọ́ owó rí. bàbá Patricia bàbá Justina bàbá Junior bàbá Davido onítànáwó bòjì ọmọ lágbára dání wáyé. gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ látọ̀rí Olúfìmọ̀ fans club nílùú Abidjan Paso fans club nílùú Abidjan àti gbogbo Yorùbá nation pátápátá wọn ni mọ̀ kí ọ kárẹ̀ láyé. wọ́n náà ti sọdún èyí náà ikú òní pọ̀ àrùn oníjà wá ọ̀tí lágbára Ọlọ́run ọba. Káyọ̀dé ayé òní jùwọ́ sínú kòlò bó bí ẹ̀kọ́ yẹn gan. ẹlẹ́yinjú àánú afúnimọ̀wò bẹ̀ ó nínú rẹ̀ akíkanjú ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin. Cecilia aláwẹ̀ nílùú London Mọ́túnráyọ̀ aláwẹ̀ nílùú Ìbàdàn Wálé God ní Germany Kadijat ní Germany wọ́n ní mọ́ kí ọ̀dàdọ̀ nínú rẹ̀ oníwà rẹ̀ Èdùmàrè oníjẹ́ orógùn gbàmígbàmí ayé òní bọ́bà tọkọ sẹ́nọ̀nà rẹ̀ ó ti sọdún èyí náà wá ṣètẹ̀mí ìṣòro gbọ́jọ́ ògbó obì àbíkú dànù lórí rẹ̀. Káyọ̀dé ọba aláwẹ̀ ó dìlé àwọn bàbá rẹ̀ ó dàgbòlé aláwẹ̀ nílùú Èjìgbò ọmọ lùsọ̀pọ̀ láyàndó ajé òwúlẹ̀ gbóni èèyàn òwúlẹ̀ rorò sọ̀pàyàndó tẹ́rì yàn òwúlẹ̀ yasọ́ ṣe bọ́ máa ráyè ní ṣe bẹ́ẹ̀ sọ̀pàyàndó ní kábímọ kábíyè lòdùn nílé bàbá tó bí ọlọ́mọ. Káyọ̀dé aláwẹ̀ máa ń gòkè àwọn bàbá rẹ̀ olóyèdù kábí nǹkan mú lọ nílé yìí orí rẹ̀ wá dórí ògè ìbàdí rẹ̀ dìbàdí ìlẹ̀kẹ̀ mẹ́rìndínlógún níbẹ̀ níbàdí rẹ̀ ọmọ orí ọlá ni mò ń pè rí tán ọmọ ládùúmọ̀ ògbómọjọ́ ẹlẹ́kàn ọmọ mọ̀gbọ́n ọ̀nìrè ọmọ bulẹ̀ sọ́wọ́ ọmọ kò sílẹ̀ tí ò náwó níná ọmọ ọ̀lẹ́láyọ̀ gbà nílé bàbá rẹ̀. Káyọ̀dé o èèyàn ní kásí níkà ẹ̀sìn òkú
ológun ẹ̀rú wọ́n ní kí ó bí ológun yìí wọ̀fà wọ́n ló ti lẹ́ lọ́dún mo bá ayọ̀ mo bá dúpẹ́